báyìí o. tẹ́lọ̀ ló ń lẹ̀ ń wò yìí. ẹ kú dédé ìwòyí. láìpẹ́ yìí ni awuyewuye ń lọ lórí ayélujára nípa wòlíì Elijah Ayọ̀délé Pópóọlá Ọlọ́run ọ̀rọ̀ ti ìjọ CCC Salvation City Mount Gilgal lórí ìkànnì abánidọ́rẹ̀ẹ́ Facebook, níbi tí Celestial Reality Check ti ń bu ẹnu àtẹ́ lu wòlíì Ọlọ́run alààyè ọ̀hún tó fi mọ́ àwọn míì. Àwọn akọ̀ròyìn wa ní Planet Online TV eléyìí tí Àdúràmọ́mi Balógun léwájú fún ló lọ gba ọ̀rọ̀ lẹ́nu wòlíì Ọlọ́run ọ̀rọ̀ lọ́jọ́ Àlàmísì Thursday ọjọ́ 15 oṣù kejì ọdún 2024. Gbogbo ìbéèrè iléeṣẹ́ Planet àti ìdáhùn wòlíì Pópóọlá Ọlọ́run ọ̀rọ̀ ó ti jẹ́ ìdáhùn àti àlàyé sí gbogbo awuyewuye láti ọ̀dọ̀ Celestial Reality Check. Ẹ jẹ́ ká gbọ́ díẹ̀ nínú ohun tí wòlíì Elijah Ayọ̀délé Pópóọlá sọ, pàápàá jùlọ bí wọ́n ṣe ṣe àfihàn sùtánà blue tó jẹ́ 4 corner yìí tí wọ́n ní ó fa awuyewuye ọ̀hún, eléyìí tí wòlíì yìí ní aṣọ àánú ni tó sì jẹ́ aṣọ ìdánimọ̀ pẹ̀lú Ọlọ́run. Ṣé Bíbélì ní àṣírí Olúwa ń bẹ pẹ̀lú àwọn ènìyàn rẹ̀? òótọ́ àwọn ọmọ wa wọ́n fẹ́ fọ̀jọ ìmọ̀ ṣùgbọ́n wọn àṣírí Ọlọ́run. Bíbélì sọ fún wa wípé nínú Psalm 25 ó ní àṣírí Olúwa wà pẹ̀lú àwọn tó pa òfin rẹ̀ mọ́, yóò sì mú wọn májẹ̀mú rẹ̀. Bíbélì wa tún sọ kíní kan, ìwọ kò gbọdọ̀ ní Ọlọ́run mìíràn pẹ̀lú mi, ìwọ kò gbọdọ̀ yá èrèkèrè fún ara rẹ̀. Ọlọ́run àti Ábúráhámù ní májẹ̀mú. Ẹni pé nígbà kan yóò sọ pé yóò sì ṣe tí wọ́n bá farabalẹ̀ gbóhùn Olúwa Ọlọ́run rẹ̀ láti kíyèsí àṣẹ rẹ̀ gbogbo tí ó pa fún ọ ní òní. Ǹjẹ́ Olúwa Ọlọ́run rẹ̀ yóò gbé ọ ga ju gbogbo orílẹ̀ ayé yìí lọ, gbogbo ìbùkún wọ̀nyí ni yóò ṣẹ́ sí orí rẹ̀ yóò sì bá ọ. Bàbá wa Bíléwu Ọ̀ṣọ́fà, ẹni tí a ti ẹsẹ̀ rẹ̀ rí àánú gbà, ó ní àwọn àkókò májẹ̀mú pẹ̀lú Ọlọ́run tí ẹnìkankan nínú àwọn àgbààgbà nínú ìjọ mímọ́ tí wọ́n ní bá sí ń bẹ̀. Tí ó jẹ́ àwọn nìkan. Nígbà tí Jésù fúnra rẹ̀ ń lọ sórí òkè, ó mú Símónì àti Pétérù dání. Nígbà tó kù díẹ̀ kó súnmọ́ orí òkè, ó ní ẹ̀yin ẹ dúró ní ẹ máa gbàdúrà. Nígbà tó dí wọ́n máa débẹ̀, wọ́n ti ń sùn. Ó lẹ́yìn ń sùn wàyí ní àkókò yìí. Àkókò kan máa ń wà fún àwọn wòlíì Ọlọ́run láti bá Ọlọ́run sọ̀rọ̀, tó jẹ́ pé àwọn àti Ọlọ́run, nígbà tí kì í ṣe wípé gbogbo àwa wòlíì náà la máa tẹríba fáwọn aláwo. A gbọ́dọ̀ tẹríba fún Ọlọ́run. Àkókò ìbápàdé Ọlọ́run ni a pè ní àkókò yìí. Ó lẹ́ni tó ń ṣiṣẹ́ ara nígbà mìíràn, ó lè ní àkókò tó ń bá Ọlọ́run sọ̀rọ̀ pé déètì báyìí mi ò kì í jáde kúrò nínú yàrá mi, kò ní jáde dé pálọ̀. A gbọ́dọ̀ sọ pé kò sí nínú ìlànà, nítorí pé ọ̀nà tí kálukú bá wọlé, tó ní kálukú bá ń sọ ìtàn ní tí ojú rẹ̀ ti rí ní abẹ́ àkóso iṣẹ́ ìránṣẹ́, ó mọ̀ ọ́. Ibi tó ní kálukú bá wọlé wọ́n mọ̀ ọ́. Bẹ́ẹ̀ sì ni a sì gbọ́dọ̀ bá ìpè bàbá wa Ọ̀ṣọ́fà jẹ́. Ṣé Bíbélì ní àṣírí Olúwa ń bẹ pẹ̀lú àwọn ènìyàn rẹ̀? Ẹni tó bá rò wípé òun dúró kó dúró dáadáa kó má bàa ṣubú. Ẹ jẹ́ ká rántí Ùráyà tó gbìyànjú láti gbèjà Ọlọ́run. Ààbò ọ̀rọ̀ tó fún ọmọlúàbí, tó bá dénú rẹ̀ á dòdìdì.